adapẹ́ fún ọba tí ń jẹ́ Ọlọ́run. Kí ni ojúṣe bàbá àti ìyá sọ́mọ tí wọ́n bí? Torí lẹ́yìn ibẹ̀ nínú ohun tí ń dá àwùjọ wa rú, obìnrin ọkọ àti ìyàwó wọn bímọ ní wọn ọmọ bí wọ́n ṣe fẹ́ tọ́mọ. Ṣùgbọ́n Al-Qur'an Karim ọ̀rọ̀ Ọlọ́run ni, kò sí ohun tó Ọlọ́run ò dá sí. Ẹja gba ọ̀rọ̀ ọ̀dọ̀ Ànábì Luqman alayhi salatu wassalam, ẹja gba ọ̀dọ̀ ẹ̀ wọlé, kí ló sọ fún wa? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya bunayya aqimis salata وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. Ànábì wa Luqman ìgbà tó bímọ tán ó wá pe ọmọ jókòó, ó ní ya bunayya. Ya bunayya. Ó ní mo pe ìrẹ ọmọ mi. Akimi salata. Ó ní ìwọ ọmọ mi máa gbérun dúró, máa kírun. Wa amur bil ma'ruf. Bẹ́ẹ̀ ni máa ṣe dáadáa, máa bí wọ́n náà bá ti ń ṣe dáadáa, bẹ́ẹ̀ náà ni kò máa pàwọn láṣẹ fún máa ṣe dáadáa. Wa naha anil munkar. Bẹ́ẹ̀ ni ìrí ọmọ mi ò máa jìnnà sí ìwà burú, bẹ́ẹ̀ ni kò sì máa kọ̀ fáwọn èèyàn níbi aburú. Wasbir ala ma asabaka. Ó ní ìrí ọmọ mi ò, bẹ́ẹ̀ ni fasbiri ala ma asabaka, ó ní máa ṣe sùúrù lórí gbogbo nǹkan tó bá ti dé bá ọ. Inna dhalika min azmil umur. Eléyìí ni àwọn òbí wa lénìí, òun ni wọ́n ní ló fi di pé ọmọ yẹ̀yàkúyà mọ́ wọn lọ́wọ́. Ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run ẹ fi bọ́mọ, ẹ fi ẹ̀mí sùúrù ẹ fi kọ́mọ. Ẹ̀yin tẹ́ ẹbí mi ò máa sọ fọ́mọ rẹ̀ ni pé lágbájá ṣòtìrí kórì ò pé ìwọ wo ìjọ ṣèbí lágbájá àti lágbájá ṣèbí ọ̀rọ̀ lẹ́jọ́ jẹ́, ṣèbí òun ní tí lo mọ́tò ńlá yìí. Lágbájá tó yẹ kóbìnrin náà tàbí àwọn òbí bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ pé orí kan náà, orí táyé gbé wáyé kọ́ ni kàn dé gbé wáyé o. Bàbá ní o máa sọ fún ìyá pé àmọ́bí tó ti gbélé yìí wá bí ìkú tí mo bí mi ni mo bí, ṣèbọ́ mo nìyá lágbájá ilé ọ̀kan. Láìpẹ́ yìí tí mo lọ kí wọn 2,000 naira ló fún bàbá yìí. Gbogbo oúnjẹ tí wọ́n lò nulẹ̀ ọmọ yẹn ló rà á, àmọ́bí tí wọ́n eléyìí ṣẹ̀jẹ̀ mi. Ojúṣe òǹbí sọ́mọ òun ni pé òǹbí gbọ́dọ̀ kọ́kọ́ fi ìmọ̀ ni Ọlọ́run, yálà kírísítẹ́nì ni ọ́ ni mùsùlùmí ni ọ́ ni, ó gbọ́dọ̀ kọ́kọ́ fi ìmọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ kọ́kọ́ fi yé ọmọ. Akimi salata wa amur bil ma'ruf wa nahy anil munkar. Lẹ́yìn ìgbà tó bá fi ìjẹni Ọlọ́run tó bá fi kọ́ ọmọ pé èyàn máa ń sin Ọlọ́run ni, ó wá lẹ́yìn náà ó gbọ́dọ̀ máa kọ̀ fọ́mọ níbi pé kó máa ṣe dáadáa. Àyè sọ fọ́mọ pé lágbájá ọgbà olórí, ó yá ìwọ náà lọ gbá tiẹ̀ di. Òbí tó bá fẹ́ jìrì ọmọ ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fọ́mọ. Wa amur bil ma'ruf. Òbí tó bá fẹ́ jìrì ọmọ kò gbọ́dọ̀ máa sọ fọ́mọ pé lágbájá òòrí ṣé nígbà tó gba ọ létí ó wá ń bọ̀ wálé, ó yá tètè padà kí wọ́n lọ bá tiẹ̀ di. Òbí bí ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fọ́mọ. Wa nahy anil munkar wasbir ala ma asabaka. Òbí tó bá fẹ́ jèrè ọmọ ó gbọ́dọ̀ máa sọ fọ́mọ wípé lágbájá òòrí ọ̀rẹ́ mi ti ń gbé, ó yá lọ gbẹrù lórí ẹ̀. Òòrí nébọ̀ mi táàjọ ń gbé, ó yá lọ gbẹrù lórí ẹ̀, ó yá kúnlẹ̀ kókí. Ẹ̀kọ́ ni. Eléyìí jẹ́ ọ̀rọ̀ òǹbí sọ́mọ. Tá bá ti ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé ọmọ yẹn kò ní sínú àwọn ọmọ tọ́ọ̀gì ọmọ yẹn, ṣùgbọ́n tí gbogbo nǹkan bá dára ẹ̀yà fáì bá wa ṣàdúrà ọmọ mi ọ̀rọ̀ rẹ̀ ò yé mi mọ́. Yorùbá ní díẹ̀ lọ́wọ́ ọmọ tó ya burúkú, púpọ̀ lọ́wọ́ òbí tóbi. Ẹ̀yin òǹbí lénìí ẹ̀yin ni kẹ́ gbé làákàyè kalẹ̀ àti ìmọ̀ àti òye kẹ́ fi tọ́ àwọn ọmọ yín.
tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ iwájú túláàsì ní iṣẹ́ ọmọ oúnjẹ wọn gbọ́dọ̀ má jìnnà fún yín jẹ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin alhamdulillahi rabbil alamin.